Africa Content TV. Happy New Month, 1st of July. A tún ti wo oṣù keje alábílá àbáríkà bá wá sí orí. Àáfọ̀ fi yẹ. A tún ti bẹ̀rẹ̀ báyìí. A ti lo áàfù nínú 12 months in a year. A ti lọ àárín méjì gan. Ìyẹn la lò sọ́nà náà ojú wá. Àárín méjì tó kù. Òun lágbára lónìí. 1st of July. Ọlọ́run jẹ́ kí gbogbo wa rí December 31st 2023. Ìkúnlẹ̀ làbàkà mi àlàbí orin lọ́wọ́ gbogbo wa. Grandpa. A ní láyọ̀ ni o. On God. Bàbá wẹ̀wẹ̀wẹ̀. A ní láyọ̀ ni a. On God. Bàbá wẹ̀wẹ̀wẹ̀. A ní láyọ̀ ni a. Tó bá wẹ̀. Kò sojú wẹ̀wẹ̀wẹ̀. A máa jẹ́ yẹ pé bàbá wẹ̀wẹ̀wẹ̀ kan bẹ̀rẹ̀ tó so pé àbáká aláàbí bàbá wa. Àbí wọn. Tó bá wẹ̀ bó sojú wẹ̀wẹ̀wẹ̀. Àwọn kan máa jẹ́ yẹ pé bàbá wẹ̀wẹ̀wẹ̀ ń bẹ nítòsí. What's up? Kí ló ṣẹlẹ̀ náà? 1st of July. Àárín méjì ọdún la bẹ̀rẹ̀ lẹ́nìí. Nínú ẹ̀ka máa tó parí ẹ̀. A ní dààmú. Wọ́n ò ní kó bá wa, a ò ní kó bá yàn. A ò ní jẹ ẹni tó wá. Ẹni tó wọ̀ ní jó wá. A ò ní rokun àṣìta ìbọn. A ò ní rokun ẹ̀wọ̀n àwọn tá ìbọn jí wá. Ní ogun àti wálé alọ ní police station alọ́sẹ̀tẹ̀nu ẹkún ní làbàkàmì alábẹ́gàn oníjẹ tiwa ní ogun ààrẹ ẹ̀ka dáàbì ní December 31st 2023. Ibà wà sí náà. Living legend Alábí Pasuma ọ̀wọ́n ni ó sì jẹ́ kan. Ó yẹ kó jẹun nípa bọ̀. Ibi lẹ́jẹ̀ l'Alábí Pasuma ọ̀rọ̀ ni wọ́n dá òkè gbẹ́dọ̀. Ó yẹ kó jẹun ọjọ́ mẹ́rin pé mi sùn lọ́pẹ́ ó yá bá. Sáà náà wọ̀ náà ó dalẹ̀ kí ìwọ̀n kò tó. Àwọn ọmọ dúpẹ́ bá aláwọ̀ sáàbì oṣù mẹ́rin ẹ̀yọ́. Ẹ̀yọ́ ṣàbúrò gómìn sí ìbọ̀dì ìlà ìlú. Àdúgbò pẹ̀lú àdúgbò ẹ̀lú. Ìjọba ìjọba kan náà lórí. Bàbá yẹn kó tó wá. Sọ́kọ̀rọ̀ èyí tó bá jẹ́ bákan náà lórí ẹ̀rọ akọ́dé àbáyé tọ́jú wa. Ó ti pàtó sí sọ́kọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ sọ́kọ̀rọ̀ ó ti pàtó sí sọ́kọ̀rọ̀ aláwàlá. Bákan náà lórí. Àlọ́ ìdí àjẹ́ o. Bẹ́ẹ̀ sì ń ẹ̀tù ẹ̀. Ọlọ́dọ̀ pé àmà yóò bá ti dá. Ó burúkú jù. Àwọn ọmọ wa jù.
jí wọ́n tán. Ó bá wọ̀n ẹ́ kó lójú wẹ̀wẹ̀wẹ̀. Àwọn tó máa jẹ́ yẹ pé bàbá wẹ̀wẹ̀wẹ̀ ń bẹ nítòsí ogún lé lábàgà mi àlàáfíà ẹ̀fọ́ àwọn. Ọ̀sánlá bàbá wẹ̀wẹ̀wẹ̀. Ó bá wọ̀n yẹn ṣe ní yàmàyàmà. Àwọn àgbà fún yín tẹ́lẹ̀ bá yàmàyàmà ń bẹ nítòsí.